yẹn láti lọ dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Gbogbo ilé òbíkẹ́ ajá ni wọ́n fẹ́ mi lóye. Mo ní wọ́n èèfẹ́ mi lóye ìwé bàbá tán. Mi ti ọjọ́ ọkọ̀ rẹ̀. Wọ́n mú ẹ̀ lọ́jọ́ àárọ̀ tí wọ́n. Mi ti ọjọ́ ọkọ̀ rẹ̀. Wọ́n mú ẹ̀ lọ́jọ́ àárọ̀ tí wọ́n. Ṣáájú àkókò yìí àwọn bíi tó máa ń tẹ̀lé kábíyèsí àwọn olóyè péréte àti àwọn adarí ẹ̀sìn ìbílẹ̀ tí wọ́n ń ṣe nígbà náà ó ní wọ́n máa ń wọ igbó òjé láti lọ ṣe gbogbo ohun tó yẹ kí wọ́n ó ṣe tí wọ́n máa ń ṣe nígbà náà. Gẹ́gẹ́ bá a ṣe gbọ́ nínú ìtàn àwọn 9 péré náà máa ń wọ inú igbó yẹn lọ sí ojúbọ yẹn. Kábíyèsí, abọrẹ̀ àti àwọn 7 mìíràn àánú àwọn 7 yẹn ni a ti máa rí àwọn olóyè bẹ́ẹ̀ náà ni àwọn ọmọ ọba tó máa tẹ̀lé wọn wọ inú igbó yẹn. Àwọn yòókù máa dúró níbi ibùsọ̀ kan sí ibi tí wọ́n ti ń gbà wọ inú igbó yẹn lọ láti lọ ṣe gbogbo ètò tó yẹ kí wọ́n ṣe. Ìgbà tí wọ́n bá parí ìwúre wọn tán níbẹ̀ ni wọ́n á ṣẹ̀ jáde wá láti wá darapọ̀ mọ́ àwọn ènìyàn wọn. Ọ̀nà tí wọ́n máa ń gbà ṣe nígbà náà. Tí mo bá ń kọ lóòjé lọ́wọ́ gbogbo ọmọ lámẹsẹ̀ tí ń bẹ́ ń bẹ́ ọmọ ṣàfihàn ni tọ́rọ ọmọ tí wọ́n gbá bá bẹ̀ létí tọ́lọ́jọ́ òun pé ó ti kú ọ̀yẹ̀ náà nífa ó ti fọmọdé joyè ò ní fọmọdé kú ikú ò ní pa rèwerèwe gbogbo ọ̀rọ̀ tọ́mọ tí Ọlọ́run ò ní jáyé wá bí ọ́ Olu-Oje mọ́lọ́lọ́ndà kún sẹ̀mí rẹ̀ lẹ́gbẹ́ mọ́ sẹ̀mí rẹ̀ ló gbòdò kọ́ pẹ́ láyé. Ó ṣe mo dúpẹ́ láti ìgbà tí mi ti dé orí oyè láti ọdún bíi ó dé díẹ̀ ní ọdún 25 báyìí pẹ̀lú oore ọ̀fẹ́ Ọlọ́run ní ọjọ́ kìíní oṣù kẹfà ọdún tá a wà nù rẹ̀ máa ti lo ọdún 25 lórí oyè. Láti ìgbà tèmi ti débẹ̀ èmi ti jókòó mo ti ṣèwádìí kí ni àwọn bàbá mi máa lọ ṣe ní orílẹ̀ Òjé kí ni wọ́n máa lọ ṣe nínú igbó Òjé tí wọ́n bá lọ. Fún àpẹẹrẹ kábíyèsí tèmi gbapò fún ẹlẹ́sìn ìsìláàmù ni wọ́n so àwọn nǹkan tí wọ́n máa ń ṣe ń bẹ̀ ó wà ní ìbámu pẹ̀lú ìlànà Islam láti lọ dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Wọ́n máa ń mú àgbò lọ sí ibi tí mo pè ní igbó Òjé tí wọ́n tó dẹ́ yí pé àwọn 9 ló máa ń wọ̀ bẹ̀ tẹ́lẹ̀. Ṣùgbọ́n tèmi dé èmi ṣe mùsùlùmí èmi ṣe babaláwo ṣùgbọ́n ó pọn dandan fẹ́mi náà láti lọ máa dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún àìjájọ́ ọdún mìíràn. Eléyìí ló pè fún ọdún tá a fi yí orúkọ ọdún yẹn padà kúrò ní ẹbọ ọba tàbí ọdún Odòjé la sọ di ọdún ọba Onpetu. Ọdún ọba Onpetu kí la ń ṣe níbẹ̀? À ń dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ni à ń bẹ Ọlọ́run fún ìrìn àjò ọdún mi à ń fi ọ̀nà wa lé Ọlọ́run lọ́wọ́ ní ìlànà táwa mọ̀ ohun tá à ń ṣe bẹ́ẹ̀ nísìnyí. Ẹ ṣé mo dúpẹ́ àṣẹ mọ̀ pé ilẹ̀ ń ṣú ilẹ̀ ń mọ́ ọgbọ́n ń gorí ọgbọ́n ni ìmọ̀ sì tún ń gorí ìmọ̀. Ní ọdún tó kọjá mo kéde ní ibi tá a ti ń sọdún pé a fẹ́ sọ ọdún yìí di ọjọ́ 3. Ọjọ́ àkọ́kọ́ a máa fi ṣe ìdánilẹ́kọ̀ọ́ ìjíròrò lórí àwọn nǹkan bí ọrọ̀ ajé wa ṣe lè dàgbà sókè sí bí ìlú wa ṣe lè wà lálàáfíà. A máa sọ̀rọ̀ nípa ètò ààbò a máa pe àwọn ọ̀jọ̀gbọ́n kan wáyé. Iṣẹ́ sì ń lọ lórí eléyìí àti lè bẹ̀rẹ̀ lọ́dún yìí ṣùgbọ́n mo gbàgbọ́ pé kó tó di ọdún tó ń bọ̀ a máa lè bẹ̀rẹ̀. Ọjọ́ 3 tí mo kéde rẹ̀ lọ́dún tó kọjá pa máa ṣe náà la ṣe lọ́dún yìí. Ọjọ́ àná la ti bẹ̀rẹ̀. Kí la ṣe lọ́jọ́ àná? A fi yin Ọlọ́run ni a fi jó níwájú Ọlọ́run pé Olúwa ó ṣeun o tó tún wá mú wa rí ọdún mìíràn. Ìyẹn la fi òru àná ṣe mọ́júmọ́ àárọ̀ yìí.
kí n lọ síbi ìbéèrè rẹ tààràtà pé gbogbo àwọn olórin ìbílẹ̀, àwọn ẹlẹ́sà pípé, àwọn oníjà lásìsọ gbogbo wọn náà wà ń kalẹ̀. Bẹ́ẹ̀ ni ohun tá à ń gbìyànjú láti sọ ni wípé àṣà wa ó dá dúró gedegbe, ó yàtọ̀ sí ẹ̀sìn. Bí a ti ń gbìyànjú, báyà àwọn èèyàn wa ti ń fẹ́ ká gbàgbọ́ ní ìsìn pé àwọn ọba ilẹ̀ Yorùbá wọ́n ti ń tẹ àṣà lójúmọ́lẹ̀, wọ́n ti ń ṣe ẹ̀sìn tí ò ṣe ẹ̀sìn àbáláyé. Ẹ̀sìn yàtọ̀ sàṣà. Kó tó di wípé kálukú dé ipò ọba, ó ní ẹ̀sìn tó ń ṣe tẹ́lẹ̀. Kò wá ń ṣe pé torí pé èèyàn dé ipò ọba, èèyàn wá ju ẹ̀sìn tó ń ṣe tẹ́lẹ̀, tó gbé ẹ̀sìn tó ń ṣe tó fi dé ipò yẹn, èèyàn wá jùlẹ̀ yóò pé òun ò ṣe mọ́ nítorí pé òun jẹ tó ń dé ipò ọba. Kò rí bẹ́ẹ̀ rárá. Ẹ̀sìn yàtọ̀ sí àṣà. Dókítà kan kọ̀wé, wọ́n ń pè ní Dr. C.L. Adeoye. Ọmọ Ìjẹ̀rú-Ìbí ni nígbà ayé rẹ̀. Ó kọ ìwé kan, àwọn àṣà àti ìṣe Yorùbá. Ó wá kọ ìkejì, ó ní àwọn ẹ̀sìn àti àṣà Yorùbá. Ṣẹ́rí bó ti fi yàtọ̀ hàn nínú méjèèjì nínú òwe tó kọ yẹn. So n táwọn ń gbìyànjú láti sọ lẹ́nu ni pé ẹ̀sìn yòówù tó bá wù kó lè máa ṣe ní ipò ọba, kò sọ wípé kó má ṣe àṣà Yorùbá. Kí làṣà Yorùbá? Irú aṣọ tá ń wọ̀, irú oúnjẹ tá ń jẹ, bó láti máa dára wa lára yá níjọ́un. Kí ni máa ń mú kí orí àwọn ènìyàn ó wú níjọ́un? Àwọn eré òṣùpá ń bẹ níjọ́un tá a máa ń ṣe, àwọn nǹkan bí àlọ́ tá a máa ń pa lálálẹ́, nǹkan gbogbo àwọn tá à ń pè ní àṣà nìyí. Gbogbo ẹ̀kọ́ tá à ń kọ́ àwọn ọmọ wa nínú ilé. Yorùbá ló ní pé kí ọmọkùnrin ọmọ dọ̀bálẹ̀ fún ẹni ó bá dàgbà jùlọ, kí ọmọbìnrin ọmọ kúnlẹ̀ fún ẹni ó dàgbà jùlọ. Eléyìí ò ní ṣe pẹ̀lẹ́sìn. Ó la fẹ́ bẹ̀rẹ̀ lọ́dún yìí, ó la máa bẹ̀rẹ̀ lẹ́nu lẹ́fìrí gbogbo àwọn eléré ìbílẹ̀ tí wọ́n wá yẹn láti lè jẹ́ kí àwọn ènìyàn mọ̀ pé àṣà àtẹ̀sìn kì í ṣe nǹkan kan náà. Ṣé mo dúpẹ́. Ìjẹ̀rú jẹ́ ìjìnlẹ̀ ọ̀rọ̀. Ìrìn àjò Olú-Oje ó bẹ̀rẹ̀ láti Ifẹ̀. Ó lọ káàkiri Igbó Yemẹtu, Igbó Àgàlà, Ìwó, Gbọ̀ngán, Ọdẹ Òmu, Ìpẹ́tùmọ́dù. Gbogbo ibẹ̀ yẹn ni Olú-Oje Olúrifẹ̀ ló là kọjá. Ìgbà tó gún wá sí ibi tó kọ́kọ́ dúró, tó kọ́ tẹ̀dó sí, ibẹ̀ là ń pè ní Ọbándí. Ibẹ̀ ni bàbá ńlá wa tá ń pè lọ́bándí yẹn gangan wọlé sí. Kí ló jẹ́ kó wọlé? Ìyàwó rẹ̀ ìgbà náà ó ta àṣírí agbára rẹ̀ fún àwọn tó ń fògùn jà wá. Ìgbà tí àṣírí tú sí Ọbándí lọ́wọ́, ó sọ ìyàwó yẹn di àpáta. Tá a bá dé Ọbándí lónìí, ibi tá ń pè lọ́bándí lónìí, ẹ máa rí àpáta yẹn bẹ̀. Òun náà sì bínú wọlé láàyè. So ibi tó ti bínú wọlé láàyè yẹn, ẹ̀wọ̀n kan wà ń bẹ̀ tó máa ń fà. Tọmọ ọkọ bá débẹ̀ tó bá fa ẹ̀wọ̀n yẹn, kò ní já padà lọ́wọ́ ẹ̀. Ṣùgbọ́n tọmọ àlè bá débẹ̀ tó bá fà, á jára rẹ̀ padà lọ́wọ́ ẹ̀ ni. Ojú mi wá lọ sí ara bàbá mi. Kábíyèsí ẹ̀kú ọdún ní ẹ̀mọ̀ kú àṣeyẹ rẹ̀. Ọlọ́run ọba ò ní jẹ́ ọjà àṣemọ́ fún gbogbo wa.
ọkọ̀ ṣubú ọlá mo kí gbogbo yín gbádá korongodo. ẹkú àyájọ́ ọdún ní ọlọ́run ọba ò ní jọ́jà ṣe mọ̀ dúdú parí ọ̀la ọlọ́jà ọmọkùnrin mi jọjọ tí ọkọ̀ ògún ẹja odò òtútù. lẹ́mi bá ń gbalẹ̀ àwọn bàbá yín lọ mọ́mọ́lé wọn tó kú lóye máa dìbò òṣòro ọmọ pàjádánwò fún un láwọ̀ jẹ. iye kan mi tòrò tí mo mú bọ̀ nígbà ọ̀nà. òtọ́ ni bẹ́ẹ̀ náà ni bí n bá ń gbalẹ̀ àwọn bàbá yín lọ mo ti máa lé wọn ẹ̀yọ́ ọmọ tó kú lóye máa dìbò òṣòro ọmọ pàjádánwò fún un láwọ̀ jẹ. èmi ò ní sàlọ̀ ọ̀fẹ́ni tí ọ̀fẹ́ràn tèmi mo wí rẹ́rẹ́rẹ́ máa mẹ́nu ṣinṣin má jòkó ṣe kí n máa jẹ kẹ́nu ó tó jẹ. gbogbo ẹ̀yin ọmọ ọ̀ṣẹ́kùn ṣàyìnrìn ọ̀ṣẹ́ dúdú abẹ́ oge ìwọ̀n ní ọjọ́ ọ̀tọ́jọ́ lọ́jọ́ tá a ríjà lójúde ọba níbi tí egungun gbé ń bàtọ̀ pa àkájì ìfẹsọ̀ ẹ̀bẹ̀ la wà ń bẹ̀ lágbàmí kó tó bàtọ̀ lẹ̀ bá ọ̀run ẹ̀yìn lọ́ máa bòkè díẹ̀ ṣoògùn ọmọ òkè Ìbàdàn. àwọn á kúrò nígbà tí Ọbándé wọlé tán níbẹ̀ yẹn àwọn ọmọ rẹ̀ wá sọ pé àwọn ò lè máa fi ọkọ́ sá bàbá àwọn lórí wọ́n ní wàá tẹ̀síwájú láti lọ tẹ ibùdó tuntun tá à ń pè ní Òjé yẹn ló wá gborí mọ́ Ọbándé lọ́wọ́ tó jẹ́ pé Ọbándé gan tó wá wà ní abẹ́ Òjé ṣùgbọ́n gẹ́gẹ́ bá a ṣe gbọ́ nínú ìtàn ìjà oyè bẹ́ẹ̀lẹ̀ láàrin àwọn ọmọ bàbá kan náà ìjà oyè yẹn tó bẹ́ẹ̀lẹ̀ ó mú kí àbúrò kórí oyè jẹ mọ́ àwọn ẹ̀gbọ́n rẹ̀ lọ́wọ́ eléyìí mú káwọn ẹ̀gbọ́n yẹn bínú láti kúrò níbi tán wà láti wá sí ibi tá à ń pè ní Ìjẹ̀rù lónìí wọ́n ti di ẹrù yẹn lẹ́rù wọ́n ti di láti Ilé Ifẹ̀ torí bàtà máa kúrò nílé Ifẹ̀ wọ́n di ẹrù fún wọn adé àrè ní adé ìṣẹ̀báyé ní ọ̀pá ọba ní òrùkẹrẹ ní gbogbo ẹni ti ìgbà tí wọ́n gbé lé lórí wọn di léèrè só lè ru kíní olóhùn lè ru. àwọn òǹpìtàn kan sọ wípé ibẹ̀ yẹn ni orúkọ Ìjẹ̀rù ti jáde ǹjẹ́ o lè ru ǹjẹ́ o lè ru wọ́n ní pé ibẹ̀ náà shorting náà ké kúrú tó di Ìjẹ̀rù. àwọn òǹpìtàn míì tó sọ wípé ibi tí a ń pè ní Ìjẹ̀rù lónìí nígbà tí Onpetu wà ní orílẹ̀ Òjé gbogbo àwọn oko tó máa fi ń gbin ẹ̀rù ni èso kan bẹ́ẹ̀ tá à ń pè ní ẹ̀rù so àwọn tó wá tò sí orí ilẹ̀ pé kí wọ́n máa bóun gbin ẹ̀rù ibi tí wọ́n fẹ́ júwe wọn ní ibùdó tí wọ́n ti ń lọ já ẹ̀rù ibi tí wọ́n ti ń já ẹ̀rù wọ́n tẹ ọjà kan náà dúró nígbà náà wọ́n pe ọjà yẹn náà ní Ìjẹ̀rù so àwọn òǹpìtàn wọ́n sọ pé ọ̀nà méjì báyìí láti lè rí orúkọ Ìjẹ̀rù fàyọ. Ìjẹ̀rù yẹn ló wá di ibùjókòó Onpetu a lè pe ilé ní ibùjókòó kẹta fún Onpetu lónìí ṣùgbọ́n lórí ilẹ̀ rẹ̀ kan náà ló jókòó sí. bàbá mi àtọ̀dá ọjọ́ sáàmọ́dún ẹlẹ́ni òní tètè bá àtọ̀dá òní tètè kú Onpetu òní tètè kú olórí wa òní sáàrìsí gbogbo wa pátá òní sáàrìsí àmì ọjọ́ sáàmọ́dún dàbí ẹni pé àwọn ìbéèrè rẹ ó ti ń tú àpilẹ̀kọ ìkíni káàbọ̀ mi tí mo fẹ́ kà lọ́la ó ti ń tú palẹ̀ torí ó dàbí pé gbogbo ẹ̀ náà ló ti fẹ́ tú tán. ìmọ̀ràn mi ó kọjá ti ọmọ Ìjẹ̀rù nìkan ìmọ̀ràn àkọ́kọ́ tí mo kọ́kọ́ gbà ní àwọn ọmọ Olu-Oje káàkiri orílẹ̀-èdè Nàìjíríà àti lókè òkun torí papọ̀ ìran ni wá ìran Olu-Oje tó bá ti ju ẹyọ kan lọ tó bá ti ń ta gbòǹgbò káàkiri àwọn ìlú ó ti di ìran Olu-Oje ni wá apọ̀ gan. wọ́n mọ̀ pé tó bá tiẹ̀ gbọ́ gbogbo ẹ̀ ọgbọ́ ọjà Òjé gbogbo òfìtẹ́ ẹ̀ máa ń hun nísẹ̀yìn ọjà Òjé lẹ̀ máa kó lọ láti lọ máa tà ọmọ Olu-Oje ló tẹ ọjà Òjé nílùú Ìbàdàn. so ìmọ̀ràn tí mo kọ́kọ́ gbà wọ́n ni pé kí a rìn papọ̀ láti lè jẹ́ kí ìtàn wa bó ṣe ládùn tó bó ṣe lárinrin tó kájọ gbé lárugẹ kí ipò wa nílẹ̀ Yorùbá kó lè bá di mímọ̀ sí i. ìmọ̀ràn àkọ́kọ́ tí mo kọ́kọ́ gba gbogbo àwọn ọmọ Olu-Oje nìyẹn. bí mo bá rìn Ìbàdàn
ilé Olúyọ̀lé olójú ẹni tó lè lọ olójú ẹni tó lè lọ olójú ẹni tó lè lọ bí mo bá rìnrìn Ìbàdàn ilé Olúyọ̀lé olójú ẹni tó lè lọ. ìmọ̀ràn èkejì tí mo gbà wọ́n ni wípé ilé làbọ̀ sinmi oko gbogbo wa ká má gbàgbé orírun wa tá a ti kúrò torí gbogbo ìta bá dà lónìí nílùú tá a bá wà ọba ló ń jẹ níbẹ̀ ni o baálẹ̀ ló ń jẹ níbẹ̀ ni o rántí pé ibì kan ni wọ́n ń pè ní Orile-Oje kí wọn náà sì máa wá nǹkan pé báwo lèmi náà tiẹ̀ ṣe lè ní ipa àti ìpín láti lè gbé ibi tá à ń pè ní Orile-Oje lárugẹ. Ìmọ̀ràn tí mo tún gbà wọn ní àwọn ọmọ Ìjẹ̀rù gbogbo alámọ̀ orílẹ̀-èdè ti rí nìsín Ọlọ́run ó mú wa làájá kò síṣẹ́ kò sówó kò sóúnjẹ ṣùgbọ́n lákòókò yìí mo gbà wá nímọ̀ràn gẹ́gẹ́ bí ọmọ wípé èyí tó ń bẹ lọ́wọ́ wa tá à ń ṣe ká gbájúmọ́ ibi iṣẹ́ ni o iṣẹ́ gidi ni o ìlẹ́ni tí ń jalè ọgbájúmọ́ lè jíjà o ìlẹ́ni tí ń já lo jìbìtì ọgbájúmọ́ jìbìtì tí ń já o ṣùgbọ́n ẹni tí ń ṣiṣẹ́ tó ní iṣẹ́ lọ́wọ́ kì bá ṣiṣẹ́ ìjọba ni kì bá ṣiṣẹ́ àdáni ni kì bá ṣiṣẹ́ ọwọ́ ni kì bá ṣe okòwò ni kí kálukú ó gbájúmọ́ ká má darapọ̀ mọ́ àwọn ọmọ tí òní kan ṣe lóde òní tẹ́ẹ̀rí wọn láàárọ̀ kùtùkùtù ìdí pẹlẹbẹ lẹ́ẹ̀bà wọn lọ́sàn-án ìdí pẹlẹbẹ lẹ́ẹ̀bà wọn pẹlẹbẹ ò lè gbéyàn débi kankan o àfi kéèyàn gbájúmọ́ṣẹ́ rẹ̀ ká sì fọwọ́sowọ́pọ̀ fún ìdàgbàsókè ìlú wa àmọ̀ràn mi náà ní fún wọn. Orúkọ mi lẹ́ẹ̀kan sí ni Aláyélúwà Ọba Sunday Ọládàpọ̀ Oyèdìran lágbàmí ọ̀sẹ́kùn kẹta Onpetu ti Ilẹ̀ Ìjẹ̀rò.